Audio Jungle. Wọ́n sì dé láwọn ibi tí ó ti yẹ kí wọ́n ti lè kókó. Wọ́n ń ṣàpàṣípàyọ ẹ̀sìn Ọlọ́run ọba àlekè ọlá. Nínú nǹkan tí èmi àti wọ́n ta gbọ́dọ̀ gbà ọ́ ni pé ẹnu ìgbà tí Súnà wọ ilẹ̀ Yorùbá yìí, Súnà wọ ilẹ̀ Yorùbá yìí, n tó dàrú pọ̀ ju n tó tún ṣe lọ. N tó dàrú ó pọ̀ ju n tó tún ṣe lọ. Nítorí pé wọ́n ṣí ọ̀nà bí ó ṣe yẹ kí wọ́n pèpè òní, wọ́n sì pè. Àwọn kankan bẹ tó jẹ́ pé faqadatha da'awatuhum, ìpèpè wọn. Wọ́n àwọn tẹ́rí tí wọ́n dé nísìnyí tí wọ́n ń kó wá ń kèfèrí tí wọ́n ń lé koko máwọn òkú ọ̀run. So wọ́n dédé bẹ̀rẹ̀ rẹ̀. So sanna hasi sunan ba'du duhat min al-kibar. Apá kan àwọn tán jágbà nínú àwọn Ahlus Sunnah, àwọn ni wọ́n dàgbà àwọn wàhálà ilẹ̀. Ẹlòmíì ti ń padà, ẹlòmíì sì wà ala tashaddudihi. Ma anna rasula sallallahu ta'ala wa sallam alayhi hazzara hadhihi al-umma min at-tashaddud wa at-tanattu'. Ànábì fún ara rẹ̀ dìde la fi hadithin wahidin wa la fi hadithayn bal fi ahaditha kathira. Kìí ṣe hadisi kan, kìí ṣe hadisi méjì tá Ànábì ti ní ká má lè koko máwọn èèyàn. Tẹ́ bá wo ìpè ní kèfèrí yìí, ẹbí wọn ń já Ànábì pé nìkan kèfèrí tá Ànábì fi kú láyé. Já Ànábì pé ẹnì kankan ó láàmọ́lẹ̀ pé kèfèrí ni wọ́n yìí. Òun ni ẹni tó sì gbé ẹ̀sìn yìí wá fún wa. Uhiya ilayhi hadha ad-din. So ìpèpè Ànábì, ẹ̀sìn Ọlọ́run, ẹ̀sìn tànábì sallallahu alayhi wa sallam wadihun wuduha shams. Ẹ̀sìn clear, ẹni tí ń ṣe ìranù náà ń ṣe ìranù. Àmọ́ kọ́rọ̀ ọmọ lọ púpọ̀. Alhaji Ọlárewájú, àwọn kan lọ́jọ́ ń padà wá sí program, mo ti rò pé kò ní ìdí kí wọ́n ṣe mọ́. Torí mo ti rí pé gbogbo àwọn tí wọ́n ń wí nǹkan míì wọn à nítumọ̀. Wọn à nítumọ̀. La inda Allahi wa la inda an-nas. Torí táwọn èèyàn mọ̀ súnà ń tẹ́ pè ní súnà fáwọn èèyàn, ó ní lé kókó kẹ́ lé kókó máwọn èèyàn. Al-Qur'an ní bismillahir rahmanir rahim. Ud'u ila sabili rabbika bil hikmati wal maw'izatil hasanati. Tí ó yé mi ni pé gbogbo àwọn àfáà tí wọ́n ń pèpè súnà yìí, ramaw tilkal ayatil wadihat, ramawha wara'a zuhurihi. Gbogbo àwọn àyà tó kanlẹ̀ design tó illustrate bá sì ṣe dáwà fún wa. Gbogbo àwọn àyà tí kìí ṣe àyà kan, kìí ṣe méjì, kìí ṣe mẹ́ta. Ramawha, wọ́n jù sígbó ni. Asalibu da'watihi, bá Ànábì sí pèpè, wọ́n jù sígbó. Àwọn àsálìbù tí wọ́n yìí, àwọn àfáà kan ní ẹbá gbọ́ta ìgbọ́, àfáà kan sọ pé, àfáà bàríbàárí sọ pé, àfáà bàríbàárí sọ pé, sáàfẹ́ bàríbàárí la lọ́lọ́run rán sí wa. Àwọn àfáà kan táwọn mọ̀fúhùmù tí wọ́n, fáàmù tí wọ́n fi gbẹ́sìn yé, fáàmù tí wọ́n tán fi gbẹ́sìn yé, wọ́n kọ sínú tírà. Àwọn èyí lẹ́yìn wọ́n lè import ẹ̀ wá. Kìí sáwọn nìkan ọmọ sí nínú ilé Lárúbáwá náà nìyẹn. Àwọn ṣìrìsí mọ̀ tó ń kọlẹ̀ lóòn bẹ́ẹ̀lẹ̀ Lárúbáwá náà táwọn náà dalẹ̀ Lárúbáwá, wọ́n dà láwọn. Wọ́n ní rí dáadáa àwọn èèyàn kankan, àìdá àwọn nìkan ni wọ́n mọ̀ rí. Hátà Ọlọ́run èsì bẹ́ẹ̀ kò sínú wa rẹ̀. Ntọ́lọ́run wí ni pé innal hasanati yudhhibuna sayyi'at. Tí dáadáa èèyàn bá ti gbé wọn ju aburú, ṣe dáadáa tó pọ̀ gan, ó ṣàbúrú náà tó pọ̀ gan. Ṣùgbọ́n dáadáa ló pọ̀ ju àìdá lọ. Ọlọ́run ní innal hasanat, òun Ọlọ́run, àwọn dáadáa bó bá ti pọ̀, yudhhibuna sayyi'at, òun fi pa gbogbo àìdá rẹ̀. Òun Ọlọ́run ò ní rí. Ànábì náà wí bẹ́ẹ̀ nínú àwọn la'ali kalami, nínú àwọn àlúlù ọ̀rọ̀ rẹ̀. Ó ní fa'atibi li hasanata sayyi'ata al-hasana.
fi tẹ̀lé àìdá rẹ̀ dáadáa tamhuha nábì ní yóò parẹ́. aina antum min hadhihi al-ahadith wa tilka al-ayat al-wadihat al-bayyinat an-nasi'at aina antum min hadhihi al-ayat aina antum min tilka al-hikam التي دعا بها علماء هذه الأمة السالفون. gbogbo àwọn àfá àtijọ́ ń bọ̀ láwọn ilẹ̀ Yorùbá kan tẹ bàjẹ́ pọ̀ ju tẹ̀tún sí lọ wallahi lazim. kí lọ́lọ́run gan ni á jẹ́ kí lẹ́ ń pe àwọn èèyàn ẹ̀yin yọ àwọn èèyàn tá la nábì yọkù nú ẹ̀sìn tá nábì náà kàtí pé kèfèrí ni wọ̀nyí. ẹ fún wa mẹ́ta péré gbogbo àyàtù nàbí tá nábì gbogbo ń tà nábì lò láyé. tàlàbù kábàkárì pé ń kèfèrí tani Umaru pé ń kèfèrí tani Osmanu pé ń kèfèrí. ẹ kó wọn jáde kẹ wá wo ohun tí wọ́n ń ṣe àti tẹ́ ń pè àwọn báyìí ń kèfèrí sí táwọn pè ń kèfèrí. àfájà bàtà ní sí òun nìkan ni mùsùlùmí gbogbo lọ ní àtàwọn jàmá rẹ̀. wọ́n pè ń kèfèrí hárí wọ́n ní bàbá àti ìyá wọn kèfèrí ni ibi wọ́n sì dá lórí bàbá àti ìyá wọn tí wọ́n sọ lọ́pọ̀ wọn wá sáyé kí n táwọn àgbàlagbà àwọn ẹni Ọlọ́run táwọn ṣiṣẹ́ tiwọn fi kankan kanra yín kàfàtùmù ẹ pa àwọn náà ń kèfèrí. ẹ jẹ́ wá padà wábi tó gbé àwáyà yẹn gan ó ní àwọn àfáà wa bàbá wa Sheikh Suleiman Amubiyaya hafizallahu wa ra'ah. ó ti máa ń wí ọ̀rọ̀ òun náà gbogbo wa èèyàn sì fẹ́ èèyàn sì kọ̀ àtẹ̀gàn àti ohun nínú àwọn tó yẹ pé Ọlọ́run fún ní ìmọ̀ yìí nílẹ̀ Yorùbá òní wọ́n wà nínú àwọn tó yẹ pé Ọlọ́run fún ara rẹ̀ afada alayhi ni'amahu al-ilmiyya ní àmú Ọlọ́run ti mọ ní o Ọlọ́run ò fún wọn tásọ́rẹ́ ọ àfáàdọ̀ rẹ̀ alayhi kìí ṣe ilmu fahasu bal fiqhi fi din náà àwọn tọ́lọ́run fún náà àwọn Ahlus Sunnah gan láfà Amubiyaya wa fọ́ìsì kẹ ẹwọ́ kí ló ti fọ́ìsì mi ẹgbẹ́ kí ló ti voice mi ẹnìkan kọ voice ẹjọ́ ẹ̀dá mi lọ́hùn tó fọ́ nǹkan kan ti voice mi ò tí ì rí kọ́mẹ́ǹtì ni o ẹjọ́ bá ń kọ́mẹ́ǹtì síbi ṣé voice mi ò jáde mọ́. so nínú àwọn ó dàbí pé mo ti rí Lukman Káyọ̀dé ìyàtọ̀ yìí sí yá mo ti rí Ahlus Sunnah lòun náà pera rẹ̀ ẹ̀wọ̀n tó wá sọ ń bì ó sì ń distract ọ̀rọ̀ tí mo sọ so n tán pè ń Sunnah nù lójúkorojú ẹ̀yìn èèyàn náà nísìn ẹ̀wọ̀n tí ń sọ mo ti rí kọ́mẹ́ntì ẹ̀ ńgbà tí mo post náà ní tí wọ́n ń pè ní Sunnah nù ẹ̀wọ̀n tán sọ ẹ̀sìn Ọlọ́run padà ẹ̀tàn irọ́ pípa ètekéte àbòsí tán pè ní Sunnah èébú èpè tán pè ní Sunnah nìyẹn mo ti rí bọ̀bọ̀ yẹn náà lẹ́ẹ̀kan bí wọ́n ṣe rí un báwọn àfáà tí wọ́n tẹ̀lé náà ṣe rí un wallahi bàbá wa àfáà wa Suleiman Amubiyaya ẹ ṣeun gbogbo ẹ̀yin tẹ́ ń kọ́mẹ́ǹtì bàbá wa àfáà wa Suleiman Amubiyaya yìí wọ́n ti wá máa ń sọ pé bàbá wọn àti àgbáyé Ahlus Sunnah ni wọ́n lọ́dọ̀ ọ̀tá wọn ìdájọ́ ọ̀tá wọn nù wọ́n sì wí jáde kí ni tiyín tẹ́ ẹ̀ wá ń rẹ́bù wọn tẹ́ ẹ̀ àwọn ni wọ́n mọ ń táwọn rí tí wọ́n fi wí bẹ́ẹ̀ àwọn ni wọ́n mọ ń táwọn rí so àwọn tí wọ́n jẹ́jọ́ tí wọ́n wí wájú Ọlọ́run
kí ni tí tẹ́ àlìzámọ̀ wọn bíra àyíkùn àwọn ò ṣe ìlìzámù yín pẹ̀lú táwọn rí wọ́n sọ tiwọn ni. Ó yẹ kíjọba Nàìjíríà àtàwọn tó bá ní kán dákun kún fún wa ní àwọn kí náà ń pè àwọn òfin kan nínú ìwé òfin ìjọba Nàìjíríà pàápàá jùlọ fáwọn alákatakítí ẹ̀sìn yìí. Bàbá wọn àti àgbáyé àwọn Alhaji Agba tí ìbá ipá àwọn ẹni wọn ò nítumọ̀ wá nítumọ̀ kan nìyẹn wọ́n bá wọn fà á láì pé wọn gbọ́ súnà Ọlọ́run àtànábì gan yé ẹ̀ṣẹ̀ kí ń lò lálàjì àgbà ṣẹ̀ kí lọ́ lọ sí láyé à ń kó àwọn kékeré kan náà mẹ́ta àwọn náà jáde ẹni wọn ṣe alùsùnà kí ní kan sọ bá wọn láyé tó bá wọn tó gbọ́n só díwájú wọn ni wọ́n pé lọ ń gbọ́ látòrí oníwúrìdí ńlọrin àfáàbù gàfárì oníwúrìdí ìtọ́dà bí ìgbà tí wọ́n wú jáde láti inú ẹbu àdí jáde ń sàdí yóò máa sohun bí ìgbà tí rédíò kó kíṣẹ́ ti jẹ wọ́n dìde ta ó ti fò jáde bí àtàrà jẹ́ àgbẹ̀ sí bàbá tó bí wọ lọ́mọ bàbá àti ẹ gẹ́gẹ́ ò sí gbé jáde bí bàbá rẹ̀ jáde kò sọ̀dájú ẹ̀sìn lórí ẹ̀ oníwúrìdí gbé bàbá rẹ̀ jáde bàbá tó bí ọ bí wọn jáde kò sọ̀dájú ẹ̀sìn fáwọn èèyàn lórí ẹ̀. Alhaji Agba ni wọ́n ṣe alùsùnà lọ́dọ̀ tiẹ̀ tí wọ́n lálùsùnà súnà kí ló ń ṣe bí bàbá rẹ̀ bàbá tó bí ọ jáde bàbá dáadáa ni wọ́n lọ́dọ̀ tiwa ṣùgbọ́n bàbá rẹ̀ wọn wá gbé wọn jáde ṣé ní tí bàbá rẹ̀ ṣe Alhaji Agba ṣe. Gbogbo ẹgbẹ́ wọn ń gbé ayé wọn kó wá ń dá kùrálẹ̀ wọ́n ń dá tàríkà Alhaji Agba wà sí Ansarul Islam lọ dálẹ̀ ngẹ́yọ̀ kan táwọn bàbá wọn fi sàálù súnà Alhaji Agba fi sàálù súnà pàápàá jùlọ àwọn Alhaji Agba tí wọ́n fi sàálù súnà yìí sọpáyà fi gbogbo yín ẹ mú nǹkan ẹyọ kan jáde tí ń bẹ nínú àdìsí Ànábì sallallahu alaihi wasallam pé ẹni tó bá ṣe eléyìí kì í ṣe alùsùnà ẹ mú ẹyọ kan ìbéèrè méjì ẹyọ kan péré ẹ mú jáde tí ń bẹ nínú àdìsí tó fẹsẹ̀ rinlẹ̀ ọ̀dọ̀ Ànábì báyìí nǹkan ẹyọ kan Alhaji Agba ṣe tó fi yọ wọn jáde kó nu alùsùnà sọ jáde mú jáde ẹ nítumọ̀ kọ́ ẹ kéèyàn dá yín lóhùn kò tí ń kẹ́yọ kan torí ẹ kàn ń dá àwọn èèyàn láàmú kí lẹ ṣe gbogbo ntẹ́yìn ṣe tá Ànábì àsára àwọn èèyàn tó làgbọ́dọ̀ máa ṣe Ànábì ní al-mu'minu mu'mini laysa bil-la'ani kò gbọ́dọ̀ máa jẹ́lé pé wàlá kíní kan ṣùgbọ́n bá dì sí yẹn sí wá mùsùlùmí ò gbọ́dọ̀ jẹ́lé pé mùsùlùmí ò gbọ́dọ̀ jẹ́lé ibú kò gbọ́dọ̀ jálárìífín gbogbo yín látòkè dé lẹ́yìn sáyàfín tani esi elépe nu yín umu elépe tani esi alárìífín nu yín tani ẹbí sì sọ àdìsí tó fẹsẹ̀ nílẹ̀ ẹ̀yin bùtùlù burúkú yìí mo fẹ́ wo àdìsí yẹn ni mo fẹ́ sí ká ni Ànábì ní al-mu'min ẹni tó bá jẹ́ mùmìnì laysa bit-ta'ani kò ní máa ní tọ́ánù sáwọn èèyàn kó máa fẹnu gún wọn kó máa kẹfín sí wọn kó máa kẹfín sí ìjẹ́ mùmìnì wọn wala la'ani mùsùlùmí ò sì ní jẹ́ lépè wala li fahishi mùsùlùmí ò ní jẹ́ ìsọkúsọ alifahish òun wà bàjẹ́ mùsùlùmí ní jẹ́ oníwà bàjẹ́ kò ní máa sọ àwọn ọ̀rọ̀ tí ọ̀rọ̀ àlùfànṣá gbogbo yín bẹ́ẹ̀ tí wàá kóra yín jọ òun ní ẹsẹ̀ bẹ́ẹ̀ ni gbogbo yín ilé ìbúlẹ̀ fi líìdì ara yín ní líìdì tíìmù yín ẹ wàá gbé àwọn ẹnìkan tí wọ́n ti ṣiṣẹ́ eré kan tó yẹ pé àwọn yìí ò ní sabakul ghayat gáyà ni tọ́lọ́run fẹ́ ká dé ni àwọn eléyìí sabaku azil ghayat kulliha
سبقونا في كل شيء في الصلوات سبقونا فيها في الصيام سبقونا فيه حتى في التعليم والتدريس والتفهيم gbogbo ń tá fi kọ́ àwọn èèyàn lẹ́sìn àwọn àbáyé ti lọ ńbẹ̀ wọ́n ṣe tẹ́ríbíà fáwọn èèyàn wọ́n ṣe tẹ́síkíyà fáwọn èèyàn gbogbo nǹkan ni wọ́n ṣe fún wọn. níbi ìwà wọn ẹ máa rí wọn kán jà nábì ni níbi ìsọ̀rọ̀ wọn ẹ rí kán jà nábì ni níbi ìkọ́ni nínú wọn ẹ rí kán nábì wọn jọ sẹ́yìn jà nábì bẹ́ẹ̀ ti rí wúruwúru yìí irùngbọ̀n yín gan ò ní wúyàn sọ̀rọ̀ sí yín yóò wúyàn múra yín yóò wúyàn àwọn bàbá tí wọ́n alẹ́ máa fi kọ̀rọ̀ sọ bàbá kó ẹni bọ́dì tó bá fẹ́ sọ̀rọ̀ kó o tó kọ́kọ́ sọ̀rọ̀ kó o tó sàwùsù lórí Alhaji Agba ṣe ti bàbá rẹ̀ náà kábọ́ ó ń rìdí pé bá rẹ̀ síta lọ wọ́n nù sáré kó gbé wọn síta kó lé wọn sí igbá àti gbogbo ẹ̀yin náà àtọmọ kékeré nú yín àtàlágbá nú yín dẹ̀ndẹ̀rin nú yín sùnmọ́nù nú yín gbogbo yín kó àwọn bàbá yín síta kẹ́ tó máa dákọ̀ Alhaji Agba. nǹkan yóò kán tí wọ́n wá sí tá ànábì ní kéèyàn máa sí láyé tí èèyàn bá sí yóò wò ná gbogbo nǹkan lẹ́ẹ̀lẹ́ koko mọ́ ẹ̀ ní fojú kejì wò kéèyàn máa wọ́ alhamdulillah Alhaji Agba ṣòkòtò wọn bí kókó sẹ́ wọn lóde ẹni kọ́dà ká wá gbà pé wọ́n wọ́n lẹ̀ ní ọba sì wá wọ́n lẹ̀ sọ́sọ́ yàn di ọmọ náà bí ń bí díà ni Ànábì ti jòkó láàrin àwọn sàhábà rẹ̀ Ànábì ni man jarra thawbahu